ilé ìjọsìn fún àwọn mùsùlùmí ìyẹn mọ́ṣáláṣí ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ààyè pàtàkì fún ìgbésí ayé àwọn onígbàgbọ́ àti ibi tí a yà sọ́tọ̀ fún ìjọsìn ọba Allah. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì jábọ̀ ìròyìn pé èyí jẹ́ pàtàkì. Èyí jẹ́ apá kan nínú ìtúpalẹ̀ tí àwọn olùdánilẹ́kọ̀ọ́ ṣàlàyé eléyìí tí ó wáyé níbi àpéjọ àwọn ìmáàmù àti àáfàá ní agbègbè Ìwádé Òkè ní Ìjẹ̀bú Òde. Àpérò náà ni wọ́n ṣètò láti tan ìmọ́lẹ̀ sí lórí ipa ìmáàmù àti mọ́ṣáláṣí láwùjọ. Nínú ìdánilẹ́kọ̀ọ́ olùdarí Al-Amana Islamic Welfare Foundation lórí ipa ìmáàmù àti mọ́ṣáláṣí, ìyẹn ìmáàmù Abdulrahman Jaguna ló ti ṣàlàyé pé mọ́ṣáláṣí wà gẹ́gẹ́ bí ibi mímọ́ tí a yà sọ́tọ̀ fún ìjọsìn Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ ibi mímọ́ kúrò nínú ohunkóhun tí ó jẹ́ tayé. Ìmáàmù Jaguna fi kún pé ó yẹ kí wọ́n kọ́ mọ́ṣáláṣí ní ilé tó rọrùn láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run ọba Allah. Dókítà Sodiq Oyesanya Oyekolade, olùkọ́ni ní ilé ẹ̀kọ́ Tai Solarin University of Education, nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìmáa parí aáwọ̀ ní mọ́ṣáláṣí, ó sọ wípé ìjà tí ó máa ń wáyé ní mọ́ṣáláṣí nígbà tí ìgbésẹ̀ tàbí ìgbàgbọ́ àwọn ọmọ ẹgbẹ́ kan kò bá ṣe é gbà láti ọwọ́ ẹgbẹ́ mìíràn. Dókítà Oyekolade wá ṣàkíyèsí tí ìjà bá sì ń jẹyọ, àwọn alákòóso inú mọ́ṣáláṣí ní kí wọ́n ké sí láti bu omi pa iná ìjà náà. Alága àpéjọ náà tí í ṣe ìbágbìmọ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú Olóyè Fásí Yusuf wá sọ wípé kókó ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n gbé kalẹ̀ náà ni àti la àwọn ìmáàmù àti àfáà lọ́yẹ̀, pàápàá jùlọ àwọn ẹni tí ọ̀rọ̀ kàn nínú ẹ̀sìn mùsùlùmí, ipa aṣíwájú pẹ̀lú pàápàá ìdàgbàsókè tí a lè mú bá àwùjọ látàrí ẹ̀sìn ìsìláàmù. Lára àwọn ẹni tí ó wà níbẹ̀ náà wá sọ àríwísí wọn lórí àkòrí ìdánilẹ́kọ̀ọ́ náà tí í ṣe mọ́ṣáláṣí kọjá ibi tí a ti ń jọ́sìn nìkan.